Orúkọ mi ni Ganiyu Ọlápọ̀jù Bíòkú ọdẹ Ètùtù. Èmi ni olúọdẹ Bíòkú àti gbogbo agbègbè rẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ sọ díẹ̀ nú àwọn ìrírí tí mo ti rí nípasẹ̀ ọdẹ. Mo lọ sí igbó odò Oníwèé lọ́jọ́ kan. Mo yìnbọn lu ìgalà. Ìgalà ikú. Ìgalà yìí jẹ́ ẹran tó tóbi. Àwa kún, mo lọ rè jí bá mi ní àbà. Nígbà tá a kún tán, a pe ìyá tí ó rà. Ìyá ìra ẹran lọ. Ó rà ní sílè 18 èyí owó ìgbà náà. Ó sì lóhùn mówó bọ̀ lọ́tùnla. A retí ìyá yìí, a rí ìyá yìí títí. Ńgbò di ẹ̀yìn ọjọ́ kẹjọ, ìyá wa kó sílè 6 ránṣẹ́. Ọ̀ràn Abíọ́dún ni bàbá bá ní kí ọmọ máa kówó lọ pé owó kíni ìyókù ńkọ́. Ọmọ sá kówó lọ. Ńgbà ọmọ kówó lọ, àwa retí a rí ọmọ. Ọmọkùnrin kan ń bẹ à ń pè ní Kàsálí ní àbá Ẹlẹ́tù. Kàsálí ló wá sọ fún bàbá pé ìyá tó ra ẹran ìyá yere ọmọ lérí mọ̀ ní pé ẹ mà lè rí owó kankan. Àwọn ọ̀wá lè rówó wẹ̀. Bí bàbá ṣe mú kòbókò nù bí wọ́n ṣe rè bá ní ṣọ́ọ̀bù rẹ̀. Àkàrà ìyá yìí máa ta à ń pè ní ìyá yere ní Jàgbó. Bí bá ń polówó àkà ni ọmọ pé yere o yere o yere o. Bàbá sá na ìyá yìí, wọ́n nà pìtìpìtì. Àgbẹ̀dẹ Dẹ̀jọ ńlọ làwọn àti bàbá wa Ògúnṣínà láyé Ògúnṣínà. Wọ́n sábà sẹ́ńtù rẹ̀. Ìyá bá ní àníyàn ẹran pamọ́. Mo bá dégbó ààrẹ ẹran lóòótọ́. Nígbà mo wá ṣe lọ Jàgó ni àgbẹ̀dẹ bá ní ntọ́mọ̀ ṣẹlẹ̀. Ìyá ìmọ̀ ní ọmọ nírẹ́ran kankan pa. Mo ní hàn pé ntí bàbá rẹ̀ ṣe. Mo ní èmi ó ní hàn alẹ́ ni wọ́n sì pẹ̀rẹ̀. N bá gbébọn, mo sádẹ̀gbẹ́ lọ. Mo pa ẹ̀tù 3. Àgbẹ̀dẹ náà sì máa rẹran. N bá gbé ẹran mo wá tà fún àgbẹ̀dẹ. Ìyá yìí sì rí torí ẹgbẹ́ kan náà ní àjọ ń gbé. Mẹ̀mí bá wá bà. Nígbà tí ó dalẹ̀ rẹ̀, mo bá gbé náà. Mo tó dẹ̀gbẹ́ lọ sọ́nà Àríkúsá létí Ọ̀ṣun. Nígbà tí wọ́n dé tí Ọ̀ṣun, mo rí ẹtu kan, mo bá yìnbọn sí. Ǹjẹ́ iná gbé ẹtu ńlẹ̀? Ní nǹkan bá kó mi lọ́mọ kásẹ̀ méjèèjì pọ̀. Kí a lè yún gbà ń gbé ẹsẹ̀ sókè. Ó dejò. Bí mo ti yọ àdánù àkọ́pẹ́ kí n bẹ́ ejò. Mo wá ejò ń rí mọ́. Ẹ̀gà tá a sún ná pọ́n yẹ̀. Nígbà ń èrè dábà. Mo jókòó tẹ́ ẹ̀ máa rọ̀. Mo wá rí igi kan. Mo sá igi lọ́gbẹ́, mo mú oje rẹ̀. Mo su imé kan, ó dúdú. Ní ọtí á dábà. Wọ́n bá jí bàbá, mo sọ fún wọn. Wọ́n ní bọ́yá ejò ré kọjá lọ ni. Àbá sá kò sí ẹsẹ̀ wọn. Ẹsẹ̀ sásán ní lédè kan. Èmi náà bẹ̀rẹ̀ sí dẹ̀gbẹ́, mo tún ń pẹran. Ìyá ò béèrè wa mọ́. Nígbà ọ̀yá tí ó dijọ́ kan, nìyá lọ bá ṣe gbogbo nǹkan tẹ́nu jẹ. Lọ bá gbé wádìí Ògún. Ògún sì ń bẹ létí ibi akọ́ àbàṣì ní oko Eléṣù. La bá ń gbọ́ tí ìyá ń sọ ń di Ògún, ìyá bá bọ́ gbogbo ara lẹ̀ wò. Kí láadé? Bá mi bá pè pé ìyá yere ọ̀yá wèrè ni. Òun ọ̀yá wèrè pé òun wá tọrọ ọ̀dáríjì ni. Kí ló dé? Ó ní ẹsẹ̀ ń dùn òun. Nígbà tá a wo ẹsẹ̀, ó di ọ̀gangan bí tí ejò gbé jáǹjẹ ní ìtòsí. Pé kò síbi tóun ò gbé ẹsẹ̀ ìdé. Pé kọ̀sán ni wá sọ pé àfi tóun bá dé di Ògún tóun bá wà bọ Ògún. Bá mi bá sábà bọ Ògún ń gbò sí pẹ̀. Ńlẹsẹ̀ ìyá yìí náà tó sàn. Ṣùgbọ́n èmi ìyá yìí padà dọ̀rẹ́ o. Tó jẹ́ pé a lè mọ̀ wàrà wa. Ìjà parí. Kò síjà kankan mọ́. Tí èdò ní olóṣù. Ṣùgbọ́n ìyá yìí ó ti lọ ọlẹ̀ Ọlọ́run. Ìjà ti parí kó tó di pé ìyá yìí kú. A ti jọ ń ṣàṣepọ̀ dáadáa. Bí àárín àjò ti bẹ̀ bó ṣe jẹ́ nù. Ṣé ká tún sọ mí? À ń gbọ́. Èkejì
mo dẹ̀gbẹ́ lọ sí ọ̀nà Àjàgo à ń pe ibì kan ní odò Aníkúlápó níwájú ìyànà Ògúnbùnmi. Wọ́n sá àwọn ọ̀yà ń jẹ oko tán alágìríkì dá wọ́n jẹ oko ìpípọ̀. Nígbà mo dé inú oko mo pa ọ̀yà ńlá kan mo bá ń darí bọ̀ nígbà wọn kọjá oríta Ògúnbùnmi odò kan sì ń bẹ ńbẹ̀ à ń pè ní odò Bàbá Léléégún. Yangi kan ń bẹ láàrin ọ̀nà ń bẹ mo bá ń wo nǹkan funfun bí yangi hùn kí a lè yí èyí yéé ṣe kọ̀ǹkọ̀ pẹ̀ ṣọ̀kọ̀ lọ ọ̀sà funfun ó sì tóbi ju kọ̀ǹkọ̀ lọ ó tóbi ju ọ̀pọ̀lọ́ lọ ó sì lójú mẹ́rin kí a lè yí nígbà wọn ṣàdọ̀dọ̀ rẹ̀ mo nàbọn sí ìbọn òru mo yọ àdánù akọ pé kí n ṣá ọwọ́ òrelẹ̀ mo bá gbé ẹsẹ̀ lé lórí pé wọ́n kúkú mu láàyè wọ́n mú dábàá lọ́ba yọ àwọn ní ẹ̀mùgà méjì bí mo ti ga tó ni àwọn lóde hòmù mi àwọn ohun bó ti fẹ́ wọnú hòmù mi báyìí bẹ́ẹ̀ lórí gbóná bígbà téèyàn gbómi àmàlà kaná bí mo ti sá sẹ́yìn nù mo bá wá yọ nǹkan kan nú àpò mo bá fẹ́ sí i mo bá wà tí ní bàárí mọ́ ṣùgbọ́n ẹsẹ̀ tí mo gbé léhun àti iwájú ó bẹ̀rẹ̀ sí ro mí so àwa bẹ̀rẹ̀ sí tọ́jú ẹsẹ̀ nítorí gbà ń dábẹ́ ẹsẹ̀ tí a bá wà pé àwọn aláwo ni wọ́n wá dà wọ́n ní ègbúrú ni wọ́n ní lọ òde ni wọ́n ní àǹjànú wọ́n ń pè ní ègbúrú so wọ́n ní kálọ̀rì mú àkùkọ díẹ̀ kan ká pa sí ọ̀gángan bẹ̀ bá mi bá mú adìẹ lọ wọ́n lọ rèé ṣe bẹ́ẹ̀ àṣà tọ́jú ẹsẹ̀ so Ọlọ́run pé kí ẹsẹ̀ ọ̀sán ọ̀kan ìyẹn tó jẹ́ ìrírí kan pàtàkì tí mo tún rí tó jẹ́ kàyéfì so mo pẹ́ díẹ̀ kẹ́sẹ̀ ò tó ń ṣeun so tọ́ra mo dé wọ́n gbé mi lọ síbítù Adíyelé orí eérú Gádé Ìjàgó ń ló gbé mi lọ ọkọ̀ tí bàbá Aláyírà ń gbà náà ń lé gbé mi lọ gbà náà so kó tó di pé ẹsẹ̀ yìí kó tó di pé Ọlọ́run pé kọsàn so ìyẹn tó jẹ́ ìrírí kan so ṣé ká tún sọ omi. Bẹ́ẹ̀ni. Nọ́mbà 3 níbi òkú wa gangan à ń pe odò wa kan ní Ọbẹ̀dù ejò kan máa wà bẹ́ẹ̀ gbogbo ayé níròyìn ejò wọ́n máa ṣe ètùtù fún odò lọ́dọọdún wọ́n ní gbogbo tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní ejò ní máa jẹ so gbogbo àwọn ọdẹ ní máa sá fún so mo wá ń dẹ̀gbẹ́ lọ níjọ́ kan lọ́sàn-án gan ó tó bí aago kan mo bá ejò lójú odò ọwọ́ àtòbí oríra barí bí ṣèbé ní ejò yìí ṣùgbọ́n kò ṣe àríru ṣèbé náà mọ́ látọdún táwọn yìí ọ lọ fún rẹ̀ ní ẹnìkan ò rí pa kò ṣeé pa tó mo bá sá ìbọn sí ejò yìí nìbọn bá pàṣánù ní n bá rí ejò mọ́ lórí bá bẹ̀rẹ̀ sí í fọ́ mi àṣà ṣe mo bá kọrí ọ̀dọ̀ bàbá ní bá mi lóko Iléṣù ó tó wá di pé orí ìsàn wọ́n ní ẹnìkan ìdán ejò yìí wò kí ni mo wá débẹ̀ tí mo fi lọ rè sábọn sí so aṣàtọ́jú orí ẹ̀fọ́rí lọ so pípadà tí mo bá tún padà sí bí òkú padà so bí n bá ti àdẹ̀gbẹ́ lọ tí n bá ti gbọ́dọ̀ kẹ̀lẹ́ ń sẹ́ o níbi tí ó jìnnà sí odò yìí o tí n bá ti lọ rè é wo bẹ̀ ejò yìí ó ti pa ọká tó bá tóbi ní ipa so ejò yóò ti pa ọká tó bá ti rí mi lọ́ọ̀kan ní ọba kó mi ọká ní ọba lọ èmi ọba bọ́ bí ọká ní gbàgbé lórí ní gbàgbé wábà lábàkún láàmú jẹran lọ ọ ṣàṣe bẹ́ẹ̀ fún mi ó tó bí ìgbà 6 kó tó di pé àárí ejò yìí mọ́ òní olónìí ẹnìkan wàá rí ejò mọ́ kéèdò ní so tó di pé gbogbo wọn bàbá wa wọn lọ bí àgbáre ní àárí ejò tí wọn gbà tí wọn ò ṣe tutù odò yìí mọ́ tí wọn ò fún odò yìí ní oúnjẹ mọ́ ní àárí ejò yìí mọ́ ní odò Ọbẹ̀dù ní ọ̀dọ̀ wa so ó jẹ́ ìrírí kan tí mo rí ní ọ̀dọ̀ wa níbí òkú.
kí gbogbo ọdẹ aṣògùn ẹ tún sọ mí. ẹran ọmọ kú èèyàn ọmọ yìí. àmín. mo yìí tún wá dẹgbó lọ Etí Akínwándé ní ọdún kan èmi àti Bàṣírù Gùtù ńlájọ ń dẹ̀gbẹ́ lọ́dún náà àjọ máa dẹ̀gbẹ́ dáadáa tá a bá dẹ̀gbẹ́ lọ a bá yà ní títì inú ewé bàbá lélẹ́gún bàbá ń sì ní ewé rẹ̀ pọ̀ àbá ń dẹnu ewé káàkiri pé bóyá bá àwọn ọ̀yà ń bẹ́ wọ́n bá ń wojú ẹran láàrin inú ewé káà mo yìnbọn sí ẹran ń jà Bàṣí ó ní kí n máa kìbọn kí n jẹ́ kó wò rí ìsàládà mi bá dẹ̀ túbọ̀ ní Bàṣí bá sàpadà agbọ́n wẹ̀ mo bá ní kọ́ padà ń bẹ́ èmi náà bá yọ nǹkan nú àpò so mo bá lọ ọbẹ̀ mo fẹ́ sí àwọn agbọ́n so àwọn agbọ́n wọn ò lè ṣe nǹkan kan fún wa mọ́ so làbá mú ẹran abá gé orí ẹran abò mọ́lẹ̀ níbẹ̀ torí bí àgbàdo rẹ̀ ní agbọ́n ìwà abákan ẹran so làbá ń gbé e bọ̀ àlé nígbà tá ìjà títì padà gbogbo ara wa ti lé kóbókóbó láì jẹ́ págbọ́n ta wá gbogbo ara ti ń gbóná òtútù gbogbo nǹkan ní sàǹsẹ̀lẹ̀ so nígbà sáde àbà padà lọ́dọ̀ bàbá wọn ní Ṣànpàná ló ní ìgalà tó ní agbọ́n lọ́rùn wọn ní ẹran rẹ̀ ni so wọ́n wá ṣe ẹ̀rọ fún wa tá a lò ní ara bá yá wọn ní awọ rẹ̀ pé ká lọ rèé bò mọ́lẹ̀ abá tún lọ rèé bò awọ rẹ̀ mọ́ inú igbó so ajẹ́ǹbi ẹran yìí o àtàǹbẹ̀ kò sí nǹkan kan tó ṣe ẹnìkan mọ́. ìyá ní àbá iléṣù ọ̀rẹ́ bá mi ọ̀ní bàbá mi bọ̀ ó wá dáhùn ọ̀yà àwọn kan dá oko ní oko rẹ̀ ní oko ìyá ènìyàn ti dá oko gbogbo àwọn ará agbègbè wa ní aṣọwọ́ ọ̀pọ̀ tí wọ́n dáko tó bí wọ́n bá ti dá oko ìdíyàn gbé ìgbàdo lọ́yọ̀ ọ̀bà parí ẹ̀ gbogbo ọdẹ ọ̀dẹ̀gbẹ́ lọ ń bẹ̀ wọn ò ní rọ́ọ̀yà ìpa kí a ló dé so ìyàbá ní kí n ṣe pẹ̀lẹ́ o kí n má débi oko ipa ọ̀yà o kí a ló dé wọn ló ní ọmọ rẹ ní tọ́ jẹ́ ni o so wọn lọ kí ni ìyá ìlú dé tí èèyàn fi gbọ́dọ̀ pa ọ̀yà ń gbàdúrà pé ẹran náà gbé wọn bá lè ṣe àwọn àájò wọn lọ rí rì mọ́nú oko so nígbà ọ̀dalẹ̀ mo múra pé mọ̀ ń dẹ̀gbẹ́ lọ nǹkan ò ní mọ́ tí ì lọ ọbẹ̀ kí n lọ sí ọ̀nà àríkúsá mo bá dẹ̀gbẹ́ lọ ọ̀nà àríkúsá nígbà mo dénú oko mo bá àwọn ọ̀yà pìtìpìtì mo sápá mọ́kànlá náà ọ̀yà ẹ̀ẹ̀mejì mo kò yí mo rún ọ̀yà ń wálé àkùkọ tí ń kọ mo ní n ó dòkò yẹ tí ìyá oko tí mo gbó ògùn mọ́ n ó dè bẹ́ẹ̀ so mo bá fọ̀n ọ̀dọ́ wọn nígbà wọn ó dè bẹ́ẹ̀ bí mo ti yọ láàlà ni mo ń gbọ́ tí ọ̀yà ń pariwo tí ń súfè kíkankíkan mo bá ń tọ àlá lọ mo sáwo ọ̀yà tó náà rò lọ́ọ̀kan mo yìnbọn sí káà mo sápa mẹ́ta ń bẹ ṣùgbọ́n ti àkọ́kọ́ kọ̀ lápá kan so ìbọn sábà ṣùgbọ́n mo rí pé yarí ní ń bẹ létí ọ̀yà mo ságbé ọ̀yà ńgbà mo dábà bàbá ní irú ọ̀yà èwo lè yí so ibẹ̀ náà ni òtútù ti mú mi ọ̀rẹ́ ra díẹ̀ ṣùgbọ́n àtọ́jú Ọlọ́run pé kí kọsàn abáre tí ìyá àríyá ìyá ò sì lè mọ́ wà dọ̀ wá lójúmọ́ lábá wa mú láàárọ̀ ìyá pé kárí fún ìyá lóhùn ọ̀jẹ̀ so kí ni ó ṣẹlẹ̀ ara ìyá náà ìyá ńgbà tí mo débẹ̀ so ìmọ̀ ajíṣẹ́ ìyá mà lóhùn ọ̀jẹ̀ ẹran èé ti rí tó fi lóhùn ọ̀jẹ̀ ẹran mo ní òtí ẹ̀sì rẹ̀ wọ́n díẹ̀ wọ́n lọ dà so ńgbà ìyá dé ọlá fi ká bọ òògùn ìyá bá mi bá ra àwọn nǹkan tá a fi bọ̀gùn wá bá bọ̀ ó ní kò ṣejú rẹ o ó ní àmì tí mo bá létí ọ̀yà nǹkan yarí ní nǹkan pé òun ọgbà lọ bàbá bá fi lé lọ ó ní ìjà fún ìyá bá mú lọ so àyè òun tó jẹ́ rìrì kan